bó ṣe ti ọ̀rọ̀ mo ṣe ráìsì ọmọ mi dàlẹ́ mo ní ó tún kókó máa jẹ́ mo ní ó kó o ẹja wọn ń sìn ó ti gbẹnu tán o ojoojúmọ́ wọn dẹ̀ ń fowó lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà táwa bẹ̀rẹ̀ ẹja tá a bá fẹ́ ra páálí kan 8,500 ní ìsìn owó bíi páálí mẹ́fà la fi rẹ̀ Ẹyọkan ní ìsìn ó ní bá a ṣe gbé kalẹ̀ yìí ní ìsìn yìí àdúrà wa sọ́lọ̀ ni pé ká tà tán wọ́n bẹ́ẹ̀ lè gbé lọ tó kù ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run o bá a bá fẹ́ tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ 200 ní bá a ṣe lé ní ìsìn 400 rè 500 lélẹ̀ tí yóò dín nǹkan kan á sì jẹ ọmọ ò jẹ wọn mọ̀wó lọ sí skul. ẹ̀yin kẹnu gbogbo ẹ ṣe gágágá yìí. ó kàn ṣe gágágá ni ọlọ́ọ̀lọ́ọ̀ ni. ṣe ráìsì láàárọ̀ ọmọ mi dàlẹ́ mo ní ó tún kókó máa jẹ́. mo ní ó kó kápẹ́ẹ̀tì lọ́dọ̀ àti kéèsì lẹ́lẹ́ kókó máa jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́mọge mi yá dírẹ́sà mo kọ́. ó ti hàn nù orin yín náà. ṣùgbọ́n nígbà tí mo rí pé tí n bá dàgbà àwọn ọmọ mi ó jẹun ìfẹ́ mọ̀ ṣe nǹkan ní ìsìn ní tí mo fi lè so lóso mo kàn páàkì ẹ̀ ní. mo kàn páàkì ẹ̀ ní ìní. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró yìí. mo kàn dúró lásán ni mo dúró tọ́lá àtọmọ. kí ló ń jó lóṣó. kówó pénu ìdílajẹ wà ní ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà táà ní ta ìta àbáyọ àjókòó tẹja. iṣẹ́ yá dẹ́sà ò pé ni. mo kọ́ ni mo ṣe fi dídán. ọ̀sẹ̀ rẹ̀ tí yóò ṣe yá dẹ́sà yóò fọ́ tẹ́pàkọ́ rẹ̀ wò yóò rí pẹran bẹ́ẹ̀ torí yóò sì sọ́ọ̀bù yóò fẹ́ kí sọ́ọ̀bù ń dùn kó dùn wò yìí sì léèyàn. mo ti wọ́n ti dẹ ẹja ó ti lé ní 25 years o. tí n bá rí pírẹsidẹ́ǹtì Tinubu màá nígbà tí mo lè débẹ̀ ń kó òwọ̀n tó báyìí. nígbà tí wọ́n ní ká máa kó owó John jáde èlò láàrin aráàlú ìgbà náà wà ń tún èlò láàrin ẹja. bọ̀ ní ìsìn nǹkan ti gbẹnu tán kí wọ́n ṣàánú wa nílùú wọn bá wa yí padà. ìdí ẹrẹ la wà nílé ẹlẹ́ni ní yánà àgbọ̀gbọ̀n nìbàdàn 080 86 52 56.